ìtàn ara John la fẹ́ ṣe. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سورة البقرة مدنية وهي مئتان وست وثمانون آية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. اللهم اجعلنا من المفلحين. اللهم اجعلنا من المفلحين. اللهم اجعلنا من المفلحين. ẹ ṣe sùúrù kẹ́ tó máa lọ bẹ̀ ọ̀dọ̀ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá mi. Ọlọ́run jà kéwú ká tún gbọ́. Alájà Allah tí alájà bá ti ṣáájú Al-Bagawi ẹ tẹ̀lé wọn torí ẹ̀ ti ń ṣe látàárọ̀ náà nù. Kí ló dé ń sọ pé kíní kan ní kíní kí ló dé jẹ́ wọ́n múlu tẹ̀ kan. Al-Bagawi má tún ṣe mí pa. Báàgì wo? Ìrọ̀rùn àní ó jẹ́rìí wallahi I trust you. Al-Bagawi má bàa mú owó bá ń gbé owó. Ó gba àwọn àna wa náà mọ̀ pé ọkọ̀ yìí ó dúró tán ni. Al-Bagawi èmi tí mo ti lọ lóyìnbó tí mo ti lọ tí mo ti bọ̀ lẹ́ fún $20 ẹ dákun ẹ gbajarí. Ó gbà
èwo ń gbà owó mọ́lẹ̀ owó Kùránì ni. kí ló ṣe $100 wọ́n ti kókó ńlẹ̀ ta ni ó sọ̀pọ̀tì aládìẹ ẹ̀dá kò máa wò mìíràn. Al-Bagawi. wíwá ilé ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ pé kálíbáríkà wọnú tá a kéwì ẹ máa bọ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run fàlùbáríkà sí òwe. Fàlùbáríkà sí. aládìẹ Al-Bagawi aládìẹ ọmọ bọ̀ ọlọ́run fàlùbáríkà sí òwe. Fàlùbáríkà sí. wàlímà alájà àlímà sàdíyà. Fàlùbáríkà sí. wàlímà alájà àlímà. Alimatu. Ọya ẹ̀yà wọlé kan náà máa mú. owó tẹ̀lé wọn bá dapọ̀ ni owó mi ó dapọ̀ báyìí owó mi ó dapọ̀ Alimatu. stability. Ọlọ́run fàlùbáríkà sí òwe. Mínísítà fàlùbáríkà sí òwe. ẹ máa mú owó tàlùbáríkà wá o. Ẹjẹ́ ó ké Kùránì tán. Wàlímà àjà Alimatu. Wàlímà àjà Alimatu. Mínísítà náà wò Wàlímà àjà Alimatu. Ọlọ́run fàlùbáríkà sí òwe. ṣé o tó tó. Amínà fàlùbáríkà sí òwe. ẹ kájọ kọ. Wàlímà àjà Alimatu. alájà ẹkú náwó. ẹlẹ́kọ̀ọ́ ẹjẹ́ kíyàwó kí alájà Wàlímà kí wọ́n kí Al-Qur'ani náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية وآياتها 7 بسم الله الرحمن الرحيم الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة البقرة دنية وآياتها 86 ومئتان بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. Fàlùbáríkà sí òwe. Àjàlímà fàlùbáríkà sí òwe. Wàlímà àjà Alimatu. Fàlùbáríkà. Ọlọ́run jọ̀wọ́ òjò ṣòro ẹ̀fọ́ ọmọ. Fàlùbáríkà. Ọlọ́run dákun jọ ṣèrú ẹ̀fọ́ ọmọ. Fàlùbáríkà. Mínísítà fàlùbáríkà sí òwe. Fàlùbáríkà. Al-Bagawi fàlùbáríkà sí òwe. Fàlùbáríkà.
àlìmọ́tò. Ajágbà ọ̀nà wọ́n fàlùbáríkà sí o. Ajá àlìmọ́ fàlùbáríkà sí o. Àlìbákàrí fàlùbáríkà sí o. Bàbá mi mínísítà fàlùbáríkà sí o. Mọ́lá mi mínísítà fàlùbáríkà sí o. Àlìmínísítà fàlùbáríkà sí o. Ṣéwù Bákàrí fàlùbáríkà sí o. Wàlímọ̀ ajá àlìmọ́tò. Ṣéwù Bákàrí fàlùbáríkà sí o. Ẹ dákun ẹ yàgò fàlùbáríkà sí o. Bákàrí fàlùbáríkà sí o. Wàlímọ̀ ajá àlìmọ́tò. Àṣìṣì fàlùbáríkà sí látọrọ. Bákàrí fàlùbáríkà sí látọrọ. Bákàrí ó fàlùbáríkà sí Olúwa. Wàlímọ̀ ajá àlìmọ́tò. Kó má yàn kú kó má kàgbà kó. Ọlọ́run dákun tó ṣèrú ẹ̀fọ́ ọmọ. Ẹ bá ń pariwo Allahu Akbar. Ẹ jọ̀ọ́ à ń lọ sí ìlú Ìlọrin. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí jòkó yìí ó lọ lè jòkó. À ń lọ sí ọ̀dọ̀ àfáwà àgbà láti Ìlọrin. Àmọ́ mo fẹ́ kí Alájà Àlímọ̀ ó jòkó. Kí bàbá Àlìbákàrí náà ó sì jòkó. Mashallah. Eba. Ẹ dákun torí Ànábì Muhammad. Mashallah. Ẹ yẹ kí